ọmọ tí ẹ rán nílé ìwé tí ò ṣiṣẹ́ kò ṣàbọ̀, ó ń gbé ọkọ̀ wálé wá ń kí yín, ọmọ ọdún mẹ́tàdínlógún, ọmọ ogún ọdún, ọmọ ọdún méjìlélógún, ó ń lu ọkọ̀ dẹ̀nkùdẹ̀nkù, ẹ sì lè sọ̀rọ̀, ẹ rójú wo lè ẹ mú, ọmọ yín ò ṣàgbàfọ̀ ń kaṣọ wálé, ẹ rójú wo lè ẹ mú ẹ rójú wo lè ẹ mú, ọmọ yín ò gbàgbàfọ̀ ń kaṣọ wálé, ẹ rójú wo lè ẹ mú, kí iṣẹ́ akọ́dà tí lọ ń ná bẹ́ńsà ẹ rójú wo lè ẹ mú, ọmọ yín ò gbàgbàfọ̀ ń kaṣọ wálé, ẹ rójú wo lè ẹ mú, ọmọ ìyá ọlọ́ọ̀lẹ̀ ó ń lo iPhone 13, ó ń lo iPhone 15 Pro Max èló ni gbogbo agbádá ọ̀lẹ̀, èló ni ìyá ọlọ́ọ̀lẹ̀ ń pa, èló ni gbogbo agbádá ọ̀lẹ̀, ẹ rójú wo lè ẹ mú, ẹ rójú wo lè ẹ mú, ọmọ yín ò ṣàgbàfọ̀ ń kaṣọ wálé, ẹ rójú wo lè ẹ mú. Ọmọ tí ẹ rán nílé ìwé tí ò ṣiṣẹ́ kò ṣàbọ̀, ó ń gbé ọkọ̀ wálé wá ń kí yín, ọmọ ọdún mẹ́tàdínlógún, ọmọ ogún ọdún, ọmọ ọdún méjìlélógún, ó ń lu ọkọ̀ dẹ̀nkùdẹ̀nkù, ẹ sì lè sọ̀rọ̀, ẹ rójú wo lè ẹ mú, ọmọ yín ò ṣàgbàfọ̀ ń kaṣọ wálé, ẹ rójú wo lè ẹ mú àti ẹ̀gbọ́pẹ́ ti ní association of yahoo mummies ẹ rójú wo lè ẹ mú, ẹ mọ̀ pé jìbìtì lọmọ yín lù lórí ẹ̀rọ ayélujára, ẹ rójú wo lè ẹ mú, ẹ ní owó tí àwọn baba wọn tí ó di àwọn baba ńlá yín ó làwọn ọmọ tí yín ń gbà, ẹ rójú wo lè ẹ mú ẹ rójú wo lè ẹ mú, ọmọ yín ò ṣàgbàfọ̀ ń kaṣọ wálé, ẹ rójú wo lè ẹ mú. Ọmọ tí ń bẹ nílé ẹ̀kọ́ girama secondary school student, wọ́n ń lo fóònù faragada àwọn ọmọ kéékèèké they are living large, ẹ rójú wo lè ẹ mú, ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ yín wọ́n ti ṣẹ́ oṣólẹ̀, ọmọ tẹ́ ẹ fi sẹ́nu òkọ́ṣẹ́ ń gbé ọkọ̀ dẹ̀kú wálé ẹ rójú wo lè ẹ mú, ọmọ ọdún méjìdínlógún ní aborí lùlù lẹ́gbẹ̀ẹ́ ògiri, ẹ rójú wo lè ẹ mú, ọmọ yín ò ṣàgbàfọ̀ ń kaṣọ wálé, ẹ rójú wo lè ẹ mú. Oríṣiríṣi àwọn ìwà láabi tí àwọn ọmọ yín wù, ẹ rójú wo lè ẹ mú, ọmọ tẹ́ ẹ fi sẹ́nu ìkọ́ṣẹ́ ń dábí ẹdun ń rọ̀ bí òwe, ọmọ iléèwé, ọkọ̀ àwọn ọmọ iléèwé ní ọgbà gbogbo nìṣe ní o, nínú ọgbà fásitì ní o, ọkọ̀ tí àwọn ọmọ iléèwé ń lò ó ju ọkọ̀ tí rector ń lò, ó ju ọkọ̀ tí dean ń lò, ó ju ọkọ̀ tí VC ń lò lọ, ẹ rójú wo lè ẹ mú, ọmọ yín ò ṣàgbàfọ̀ ń kaṣọ wálé, ẹ rójú wo lè ẹ mú, ẹ lè sọ̀rọ̀, ẹ lè béèrè pé mo náà ti rówó, ẹ lè béèrè pé kí n ṣe apá wọn, ẹ ń tẹ́wọ́ gba pákéjì bẹ́ẹ̀ tí ń gba láìlọ́ọ̀nù lẹ́ ń gba transfer. Ọmọ tẹ́ ẹ rán nílé ẹ̀kọ́ gíga, òun ní tún sanwó fún yín, ní tún fún yín lówó oúnjẹ láti ilé ẹ̀kọ́ gíga, ẹ rójú wo lè ẹ mú, ọmọ yín ò ṣàgbàfọ̀ ń kaṣọ wálé, ẹ rójú wo lè ẹ mú. Ìyà ń bẹ fọmọ tí ò gbọ́n, ẹkún ń bẹ fọmọ tí ń sá kiri ní Yorùbá wí, ṣùgbọ́n láyé òde òní ìyà ń bẹ fún bàbá aláìkíyèsára, ẹkún ń bẹ fún ìyá oníjẹkújẹ, ẹkú ìmúra ẹkún, ẹkú ìmúra àyà, ẹ wò òjò ẹ̀sìn yín ló ṣú dẹ̀dẹ̀ yìí yóò rọ̀, bẹ́ẹ̀ ni dandan ni kó rọ̀, torí pé kí ni, ó dìgbà tí òjò bá dá kí alábùradà yín kó tó mọ̀ pé ẹrù ni, ẹkún yín dọjọ́ alẹ́, torí pé kí ni, ẹ̀san ò ní ṣàìké, ẹ padà kéré ẹ̀san yín, ẹ rójú wo lè ẹ mú, ẹ rójú wo lè ẹ mú, ọmọ yín ò ṣàgbàfọ̀ ń kaṣọ wálé, ẹ rójú wo lè ẹ mú, yóò tó yín ti. Gbádùn Ẹ̀mí Ẹ̀tàn TV.